mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa máa ṣe ń kíra ní ìkẹ́ ọlá. Ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ igi tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire, mo ṣe ẹ̀làbọ̀ ọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹ̀làbọ̀ iṣẹ́ fún gbogbo wa pátápátá. Response mi sí ìbéèrè bọ̀dá Rasheed wa ti Olúwo tìlú Ìwó. Bọ̀dá Rasheed, ìbéèrè tẹ́ béèrè wípé àwa ò ní ilé f'Olódùmarè. Báwo lèèyàn ṣe láì kó máa tọrọ ẹ̀ bí ìyá bèjì báyìí? Wọ́n máa ń sọ pé ìran mẹ́ta kì í tòṣì. Ṣó yẹ kán gbá bàbá ẹ̀ kí àwọn tí ò wọ́ ti kán tún wá gbá ìwọ náà pẹ̀lú gbogbo information tó wà ń ta? Ṣé kò yẹ kó mọ̀ pé mọ́ṣáláṣí kìí ṣe ilé Olódùmarè? Masjid ní èdè Arab àti synagogue àti temple ní Hebrew, mosque ní France ó túmọ̀ sí ojúbọ. Kí ló máa wà ní shrine? Òrìṣà ló máa wà ní shrine. Tó bá ka Bible New Testament wàá rí tó sọ pé the entrance of the temple, pé kí kérúbù kan kó wà lápá ọ̀tún, kérúbù kan kó wà lápá ọ̀tún. Kí ni kérúbù? ṣe báwọn ẹyẹ ni, ṣèbí ẹyẹ méjì ni, ẹyẹ lápá ọ̀tún, ẹyẹ lápá òsì. Ẹyẹ àwọn ìyá mi òun náà wọ́n ń pè ní kérúbì ní Hebrew. Yes, ó represent àwọn ìyá lápá ọ̀tún lápá òsì. Òun náà ń pè ní kérúbì ní Hebrew. Seraphis òjòlá ló ń jẹ́ bẹ́ẹ̀. Oníṣègùn láwa ní Jésù àbánidárò. Ìró dídùn lórí Seraphis lọ́wọ́. Kí ni Seraphis? Òjòlá tó lórí èèyàn ní Seraphis. Òjòlá òun ló ń jẹ́ Seraphis. Ẹ má yẹ kó máa fi èdè gbá wa mú. So ṣọ́ọ̀ṣì náà shrine ní ṣọ́ọ̀ṣì. House of Lord ò túmọ̀ sí ilé Ọlọ́run. Lord just means anything tó bá submit ara ẹ̀ fún ni Lord. Palace ẹ bó ṣe wà yẹn House of Lord ni, because you are a Lord on that palace. Àwọn the Lord, àwọn Illuminati tẹ́ ẹ̀ bá ń lọ sílé ìjùbà wọn, wọ́n á ní wọ́n lọ sí House of Lord. Àwọn Freemason, ṣé ilé Ọlọ́run ní túmọ̀ ẹ̀? So House of Lord lòyìnbó pè fún wa, wọn ò pè nílé Ọlọ́run. Ẹ̀yin ilẹ̀ ìmọ̀túmọ̀ Lord. Lord can be anything. Lord ò túmọ̀ pé Ọlọ́run. Lord ò mí pé Ọlọ́run. Anything tó bá ti submit ara ẹ̀ fún is your Lord. Bí ẹ̀yin Muslim bá ṣe submit ara yín fún Allah, ìwìn àwọn ìran àwọn Muhammad, ìwìn tó ń sìn ní family àwọn Muhammad. Tó dẹ̀ pé Allah ò ní májẹ̀mú pẹ̀lú ẹni ìran kankan ju ìran Muhammad. Ìdí nìyẹn tó jẹ́ pé ìran Muhammad nìkan ló prosper. Ṣùgbọ́n ẹ̀yin wọ́n ń gbọ́nwó fún yín torí káyé yín lè bàjẹ́. Ọ̀nà ṣe ń fún yín lówó. Bẹ́ẹ̀ ni ẹ wàá rí i pé Ìwó tẹ́ pè nílùú Quran, ìlú tó súnmọ́ àlùjọ́nà àbí nǹkan kan. Èkó tó jẹ́ ìlú ẹbọ tí wọn ò fẹ́ bọ sílẹ̀ láti kóyìnbó tó dé láyé ìgbà tí ojú dúdú. Tán bá ní kéèyàn choose Ìwó, because bí tí Ìwó wà orí omi mà lè kó. Ṣùgbọ́n ẹbọ àti ètùtù èṣù ọlá ìlú bó ṣe ń tare sílùú Èkó tó wá síngù Èkó ní gbogbo Nàìjíríà. Èkó ló gbé Àbújá, láìsí Èkó kò sí Àbújá. Lórí Èkó kò sí Nàìjíríà. Obéṣù ṣe ń tari ire sẹ́kọ̀ọ́ tó yẹ gbogbo àwọn investors Èkó náà wá. Ẹ̀yin tẹ́ ń kéwú tẹ́lẹ̀ ń kírun tẹ́ nílùú yín ni kíní sọ̀kalẹ̀ sí. Ìlú yín rún pa. Ṣé èèyàn kan máa jí láàárọ̀ báyà kàn ronú pé òun fẹ́ lọ ṣoríire níwò? Á lóun kúrò ní Èkó bá lóun fẹ́ lọ ṣe, wọn ò ní sọ pé orí ibú ló fẹ́ lọ ṣe. Gbogbo èèyàn ló ń sátán ló fẹ́ lọ ṣoríire lÉkòó. Kódà àwọn òyìnbó gan wá, wọn fúláwọn fún wa ṣoríire lÉkòó. Ìgbò àwa ṣoríire everybody ń sá wá sÉkòó. Bẹ́ẹ̀ ni mo ṣèbà fáwọn ọmọ Ọlọ́fin Ògún fún mi níre. Àwọn Àwórì mo ṣèbà fún wọn.
nítorí pé wọn ò kẹ̀yìn sí ìṣẹ̀dálẹ̀. mo ṣe bá fọ́ba Èkó, bẹ́ẹ̀ ni ọba Rílíwà Akíolú àti gbogbo àwọn ọba tó wà lẹ́kọ̀ọ́ pátápátá, mo ṣe bá fún gbogbo wọn torí pé wọn ò kẹ̀yìn sí nǹkan ìṣẹ̀dálẹ̀. ṣé ẹbọ ò gbé wọn báyìí? ẹbọ gbé àwọn ará Èkó. bó ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin lẹ sún wá àlùjọ náà, ìsìláàmù ní bàbá wa, ìsìn àràbíyà ní bàbá yín. báwo láyé yín ṣe rí? ayé yín ta páú. téèyàn kọ́kọ́ kàn jí báyìí sì kọ́ ní òun fẹ́ lọ sórí ìwé olóhùn fẹ́ lọ máa gbé. sáwọn yẹn sọ pé ṣé èpè ń jà ni? kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? iléeṣẹ́ wo ló wà ń wò? sí ibi táyé ṣe yín dé, ẹ tún tọrọ owó, wọ́n tún wá ń kọ́ bọ́ òfin yín ni. ayé ló ṣe yín débẹ̀ o, ayé ṣe yín débẹ̀ torí kìíní mọ́ọ̀tì ń sọ ń gbà yẹn, ó ní máa yẹn wá supervise bọ́ ò tó ń kọ́ fún yín. ibi tí ayé ṣe yín dé, ayé ó ṣe yín débẹ̀. torí pé Allah kò sí nǹkan nínú Allah, kò sí agbára kankan lọ́wọ́ Allah. ìwìn ni Allah, ìwìn tó fi tàn yín òun ni Allah. ìwìn ọlọ́wọ́ ọ̀tún méjì, ìwìn Ibrahim bàbá yín, oríṣiríṣi àwọn extraterrestrial being ló ń bá ṣe ń gbà tó wà láyé. tó lọ study tó rà àwọn jù ṣe bọ́n náà fi pinlẹ̀ ṣe ẹ̀yìn sí yín. ara àwọn ìwìn tí wọ́n ń bọ láyé àtijọ́ òun ni Allah. Allah ò kì í ṣọlọ́run. Allah ò dá ayé, kò dá ọ̀run. gbogbo irọ́ tó ń kátìbùtì irọ́ tó ń kà fún Allah, àwọn mujú kan àwọn àràbò wọ́n elevate Allah ni. kò yàtọ̀ sí báwọn Christian ṣe promote Jehovah ní bàbá, Jehovah ní ìyá, ṣùgbọ́n Jehovah kì í ṣe wọn. Jehovah ò yàtọ̀ sí wọ Olúwo yìí. ọmọ òrìṣà ní Jehovah, okay yes. El Shaddai ní bàbá Jehovah, Asherah nìyá ẹ̀. àwọn ìtàn tó ti rọ̀ mọ́ God of Israel ó ṣe kínní, but mi má jẹ́ kí n go to that length torí tí bá tú yẹn ó máa gbé mi kúrò lórí nǹkan tí mo fẹ́ sọ. so nínú ìṣẹ̀ṣe àwa ò ní ojúbọ fọ́lọ́run. àwa kì í lọ Olódùmarè kò sọ fáwọn Ọ̀rúnmìlà pé kán kọ́lé fóun. gọ́ọ̀dù yín òun ló sọ pé òun ò rí lé gbé, pé kán jọ kán kọ́lé fóun kó máa gbélé lórí ilẹ̀ ayé. kọba tó dá yàtọ̀ ló ní kán kọ́lé fóun. ìyẹn gọ́ọ̀dù yín ni o. ìwà ọ̀run Olódùmarè, ọba tó tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ fún ìsàgbéjì omi, tó sọ pé tẹ́yàn bá kọ́kọ́ dẹnu ọ̀nà Olódùmarè á kan ìbọrú, á kan ìbọyè, á kan bọ ṣíṣe. ṣèjúbà fún wọn. ilé Olódùmarè gan kò ṣeé rí, ta ló mọ ibi tó wà? kò sí. so nígbà tó bá sọ pé ṣọ́ọ̀ṣì jẹ́lé Ọlọ́run, it's just illusion ni shrine ni shrine. kà ń Bible wọ́n ní aṣọ ìkélé temple ìfàyà, wọ́n ní so everybody lè wọ ilé ọ̀fọ̀lì. aṣọ ìkélé temple nǹkan tó ń pè bẹ́ẹ̀. tó bá lọ sójúbọ Ògún wàá rí aṣọ tó ń ta sí ojúbọ yẹn, òun náà pè láṣọ ìkélé temple tó ń pè ní tẹ́ḿpìlì ojúbọ ni. lọ Google lọ túmọ̀ tẹ́ḿpìlì, shrine ni túmọ̀ tẹ́ḿpìlì. so kò sí anybody tó kọ́lé fọ́lọ́run. báwọn bàbá wa ṣe kọ́ ilé fún láti máa ṣèjúbà, láti máa ti ara àwọn Ọ̀rúnmìlà pé Olódùmarè, tí wọ́n ń ti ara Ògún pé Olódùmarè, tí wọ́n ń ti ara Ifá pé Olódùmarè, tí wọ́n ń ti ara Ọbalúayé pé Olódùmarè. tí wọ́n bá dẹ̀ délé ìjúbà wọ́n á júbà Olódùmarè níbẹ̀, wọ́n á dẹ̀ júbà àwọn baba ńlá wọn, wọ́n á júbà àwọn tó Olódùmarè gbélé ayé lé lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí náà ṣe ń bọ ìwìn títí wọn. ṣùgbọ́n wọ́n ní adífá fún ọmọ dìdìrìn torí ẹ̀ ò pé, tó sọ pé ẹnu baba ńlá òun, ọmọ tó ti ponú torí ẹ̀ ti dàrú, ọmọ tọ́pọlọ ẹ̀ ti lọ, tó ní baba ńlá àwọn ọmọ nǹkan tó ń ṣe, tó wá pe òrìṣà ìlú onílùú tó ń pè lólódùmarè. adífá fún ọmọ olórí burúkú, ọmọ àlè, ọmọ àbí ìpabẹ́, torí ẹ̀yin wín
ọlọ́wọ́ ọ̀tún méjì tó wá sọ pé ìwọ̀n yẹn o òun náà lolódùmarè ní ilẹ̀ káàárọ̀ àjíire. So irú àwọn irọ́ wọ̀nyí tó mú ègún bá wa, àwa generation yìí la máa kọ irọ́ yẹn, generation yìí la máa kọ irọ́ yẹn. So tó bá wá ń tanra ẹ jẹ pé wọ́n làró lé olódùmarè, ṣé olódùmarè ló ṣe adé tó wà lórí ẹ̀? Olódùmarè ló ṣe adé tó wà lórí ẹ̀. You yourself, you are a lord. Ìdí nìyẹn tó ṣe jẹ́ ọba. Ayé yín tó bàjẹ́ wípé ẹgbẹ̀sìn àjèjì ló ba ayé yín jẹ́. Ìgbà táwọn bàbá ẹ̀ jó níṣẹ̀ṣe, àwọn ló ń pàṣẹ. Nígbà tó bá aládé bá lọ sórí ara ẹ̀, tó lọ gbórí ara ẹ̀ fún iwin, tó tẹríba fún iwin, tó sọ pé òun sin Ọlọ́run, tó lọ sí Mẹ́kà, tó lọ ń sá eré, tó lọ ń sá rìlé, bẹ́ẹ̀ ni pé wọ́n ń lé ẹ torí nǹkan tó fẹ́ jẹ, bóyá torí o lè fẹ́ lọ sálùjọ́nà, I don't know. Táwọn bàbá ńlá àti ẹ̀dẹ̀ ti júwe ọgbà ìtẹ̀rọ̀, Ifá ti sọ bí òde ọ̀run ṣe rí. Nǹkan tí ò sọnù òun ló ń wá káàkiri bọ̀dá Ràṣídì. Tó bá fẹ́ padà wálé, you are welcome. Tó o bá dẹ̀ fẹ́ padà wálé, lọ máa sin Allah ẹ. Yes, tó bá fẹ́ padà wálé, you are welcome. Tó o bá dẹ̀ fẹ́ padà wálé, lọ máa sin Allah ẹ. Mo ti sọ fún ẹ pé Ìwó, igi ìṣẹ̀ǹbáyé tó wà ń wò yẹn, ó lè di bílíọ̀níà lórí igi yẹn. Àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó wà níwò máa promote ẹ̀, mú proposal lọ sí UNESCO, UNESCO á gbowó fún ẹ, á di international kìíní. Ìran ẹ, ọjọ́ iwájú ẹ, àwọn náà máa jẹ́ ń bẹ̀, wọ́n máa jẹ́ ń bẹ̀, wọ́n máa jẹ́ ń bẹ̀, wọ́n máa jẹ́ ń bẹ̀. But torí pé ẹ fẹ́ free money, ẹ̀yin ò fẹ́ gbìn. Àwọn Arábù gbìn ní àwọn Quraysh family, wọ́n sò ní, wọ́n jìyà láti make Kaaba nǹkan tó dà lénìí. Àwọn náà perseverance ni, wọn ò criticize wọn. Ṣé Christianity ò criticize Islam? Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń criticize ara yín o. Bí Christianity ṣé wọn sọ pé ẹni ẹ̀kọ́, ẹni ègbé ni Muhammad? Ṣáwọn Christian gbà pé òjíṣẹ́ ni Muhammad? Ṣebí first prophet làwọn òyìnbó ń pè Muhammad? Ṣé Mùsùlùmí àti Christian ṣé wọn ò jọ bára wọn jà títí di bá ṣe ń sọ yìí? Tó bá rí Bíbélì lọ́wọ́ èèyàn níbo àwọn eré àkàn ní gbogbo ilẹ̀ lọ́wọ́, wọ́n máa gé ọwọ́ ènìyàn fáwọn ni, wọ́n á gé ọwọ́ yẹn. But kí ni mo try láti sọ ni pé in the midst of critics, in the midst of all, wọ́n dúró tán. Ìgbà tó yá, universe ṣàṣẹ sí nǹkan tí wọ́n ń ṣe, ó di ńlá. Ìwọ ò wá ronú pé báwo ni Kaaba ṣe rí 15 years ago, ẹni 50 years ago, bí Kaaba ṣe rí ń ṣe lójú ẹ lójú. O ò mọ̀ pé o lè bẹ̀rẹ̀ nǹkan tuntun níwò, ó dẹ̀ di ọjọ́ iwájú kí ìran àrọ́mọdọ́mọ ẹ̀ káwọn náà máa wù ẹ̀ nínú ọlá. Ṣùgbọ́n ẹ ronú, ẹ̀sìn àjèjì lẹ ń gbéga. Ẹ ronú pé ǹjẹ́ tó bá di ọ̀la tá a bá lọ tán, ǹjẹ́ ilẹ̀ yóò lè dà di Afghanistan? Ikú tó ń pa ojúgbà ẹni, òwe ló ń pa fún mi. Ǹjẹ́ ilẹ̀ yóò lè di Syria? Ǹjẹ́ ilẹ̀ yóò lè di Iraq? Ǹjẹ́ ilẹ̀ yóò lè gbogbo ibi tán ti ń jagun ẹ̀sìn tán ti ń ṣe? Torí àwọn àràbò, àwọn ọmọ tí wọn kì í gbọ́ wọn nǹkan train wọn, bọ̀ tí ìlú onílùú wọn máa lọ bàjẹ́ ni. Kò sí òye tí wọn lè ná láti bayé yín jẹ́. So bọ̀dá Ràṣídì, tó bá fẹ́ wálé, sọ pé o fẹ́ wálé, ìṣe kó máa ṣe táìtù. Adé tó gbé sórí yẹn, ìlẹ̀kẹ̀ òrìṣà ló wà ń bẹ̀. Ìlẹ̀kẹ̀ òrìṣà 16 ló wà ń bẹ̀. Ìdí tó fi jẹ́ gbàkè òrìṣà. Tó bá yẹ pé àrólé Olódùmarè ni ẹ, kò yẹ kó dérò adé yẹn. Ṣó yẹ kó dádé òrìṣà? Ó dẹ̀ ló ju òrìṣà lọ. Ṣó yẹ kó dé adé òrìṣà? Bọ̀dá Ràṣídì, ó dẹ̀ ló ju òrìṣà lọ. Mo sọ fáwọn tó ń tẹ̀lé ẹ pé mùmú follow mùmú first class ní gbogbo wọn. Mùmú follow mùmú first class gbogbo ní tiwọn. Ọba tó dé adé ìṣẹ̀ǹbáyé á máa sọ kọ́tọ̀kọ̀tàn. Ṣadé ìṣẹ̀ǹbáyé jẹ́ orí, ṣé wọ́n forí lásán dé ni? Òun gbé ọ̀pá àṣẹ òrìṣà dání, ìlẹ̀kẹ̀ 16.
ẹ wò ó.